èyí ni ìdí tí ọba ṣàó ṣe fi àyànṣọ́lá joyè gbadẹniyí. ẹsẹ̀ kò gbèrò nílùú ṣàó níjọba ìbílẹ̀ mòró ní ìpínlẹ̀ kwara lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2024 yìí níbi tí ọ̀rọ̀ ṣàó tìlú ṣàó ọba dókítà ọbalówù atọ́lágbé ìlúfẹ́milóyè àyẹ̀wòlú kẹrin ti ń ṣe ayẹyẹ ọdún kan tó dé orí ìtẹ́ tó sì ń jáwé oyè lé àwọn ọmọ ìlú lórí tí ọmọ aṣòfin tó ń ṣojú ìpàyẹ́ mọ̀lété olóru nílé aṣòfin ìpínlẹ̀ kwara ọ̀nàrẹ́bù lawal àyànṣọ́lá soliu ti ṣe ọmọ bíbí ìlú ṣàó níjọba ìbílẹ̀ mòró ní ìpínlẹ̀ kwara náà sì joyè gbadẹniyí tó sì tún fi olóyè dókítà ajani abiola joshua joyè móyègẹ̀sọ ti ìlú ṣàó nígbà tí ọbalówù atọ́lágbé ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà. Ó ṣàlàyé pé àwọn ọmọ ìlú tí àwọn ń já ewé oyè lé lórí jẹ́ àwọn tó ti ṣe àǹfààní kan tàbí èkejì fún ìlú ṣàó. Ó tún sọ di mímọ̀ pé ó wu òun kí ìlú ṣàó náà ní iléeṣẹ́ rédíò àti ilé ìfowópamọ́ nítorí pé kò sí báǹkì kankan àti iléeṣẹ́ rédíò ní ìlú ṣàó tí ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òbí láti rán àwọn ọmọ wọn ní ilé ẹ̀kọ́ kí wọ́n lè wúlò fún ìlú ṣàó àti ìpínlẹ̀ kwara lápapọ̀ lọ́jọ́ iwájú, tí ó tún wá rọ gbogbo ọmọ ìlú kí wọ́n gbìyànjú láti máa gbé èdè yorùbá lárugẹ nípa sísọ kí wọ́n sì máa kọ́ àwọn àjèjì lédè yorùbá, kì í ṣe pé kí wọ́n máa kọ́ èdè lédè nìkan. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ kwara malam abdulrahman abdulrazak kó fún ìlú ṣàó ní àǹfààní níbi ètò àwọn lọ́balọ́ba nítorí pé ó yẹ kí ìlú náà àti ìlú jẹ́bà ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba onípò kínní láti ọdún pípẹ́ tí ìjọba kò sì fún wọn. Ó gbàdúrà wípé kí ọlọ́run ọba kí ó fi ohun tí àwọn ń fẹ́ kó fi lé àwọn lọ́wọ́, tí ó sì ní kí elédùà kó gba ẹ̀tọ́ àwọn fún àwọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí oyè tuntun yìí, àyànṣọ́lá ní oríire ńlá ní oyè àtàtà ńlá ni ó jẹ́ fún òun àtàwọn ọmọ ìlú ṣàó. Ní pàtàkì jùlọ, ó wáá ṣe ìlérí láti lo ipò náà fún ìgbélárugẹ àṣà àti ìṣẹ̀ṣe yorùbá lápapọ̀. Lára àwọn tí ọ̀rọ̀ ti ìlú ṣàó tún fún lóyè ní sulaiman sodiq umar tí wọ́n fún ní oyè balógun ti ìlú ṣàó, hajia mariam abdulwasiu ọmọ́táyọ̀ yèyémẹ́sọ ṣàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. shakirat arówólò nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv.